A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, àsìkò kó lè dá, a kú ìmúrasílẹ̀ ọdún ìtúnu ààwẹ̀. Lágbára Ọlọ́run ọba, ọdún ayọ̀ ni yóò jẹ́ fún gbogbo wa. Ọlọ́run ò sì ní fi ìṣàṣẹ fún gbogbo wa pátá lápapọ̀. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ àánú ọjọ́rú, ọjọ́ Wednesday ọjọ́ kọkànlélógún Ogun nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ní oníròyìn. Síwájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe àyípadà agbára lórí alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Àdámáwá kúrò báyìí láti fi ẹlòmíràn sí ààyè ọ̀hún kó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìbò èyí tó wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá. Àjọ elétò ìbò orílẹ̀-èdè wa Nàìjíríà INEC ti kéde fítírì o gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìbò tàwọn gómìnà àtúndì ìbò èyí tó wáyé ní ìpínlẹ̀ Àdámáwá ní ọjọ́ Sátidé èyí tó kọjá. Ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó eléyìí tó rí sí iná pípa ẹ̀yìn panápaná ti ìpínlẹ̀ Èkó ti sọ wípé àwọn ti gbé ọmọ kékeré kan báyìí lọ sílé ẹjọ́ o látàrí pé ó pe ìpè pàjáwìrì èyí tó jẹ́ pé rọ́ọ̀gù ló wà níbẹ̀. Ẹni ọdún mẹ́tàdínlógójì kan rèé èyí tó jí owó tó tó mílíọ̀nù mọ́kànlélógún náírà 21 mílíọ̀nù náírà ti ṣòwò ilé ìjọsìn ní ìpínlẹ̀ Èkó. Arákùnrin kan rèé èyí tó dáná sun ààyè ìyàwó olólùfẹ́ rẹ̀ tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn ti ṣàlàyé ọ̀rọ̀ ìdí tó fi ṣiṣẹ́ ibi ọ̀hún. Ó ní inú ló bí òun àti wípé ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún òun lórí pé ìyàwó òun ṣẹ́ oyún èyí tó ní fún òun. Bákan náà lákòótán nínú kókó ìròyìn wa, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń kọrin tàkasùfé èyàn David ti sọ̀rọ̀ lórí wípé òun kò fi ẹ̀yẹ ìkẹyìn orin láti fi ṣe fún ọmọ tí òun bí nínú èyàn Ifeanyi Adeleke èyí tó jọ́ náà bá nípè. Ó ní ìdí pàtàkì tóun ò ṣe kọrin èyí tó jọ orin arò àbórin ẹ̀yẹ ìkẹyìn rárá nínú orin tóun ṣẹ̀gbéjáde Timeless. Davido ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìròyìn tẹ́ láǹfààní àti jẹ́ kíkí ọbẹ̀ rẹ̀ rí tá a bá lọ tí a bá padà dé. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Tó ẹ káàbọ̀ padà. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ní ìròyìn Feli-feli òun rèé lójú amóhùnmáwòrán yín lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀gá àgbà nínú fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà USMAN ALKALI bàbá òun ló ti pa àṣẹ ń wàrà ṣe ṣàwípé àṣẹ lọ́ba pa ọba kì í dábàá lórí àyíkòpadà eléyìí tó mú bá alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Àdámáwá o. Èyàn Mohammed Bade wípé kó kúrò gẹ́gẹ́ bí ipò àti aláṣẹ fún alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Àdámáwá ní wàrà ṣe wípé kí ẹlòmíràn láti ìpínlẹ̀ ibòmíì èyàn ní ìpínlẹ̀ Gombe kó máa bọ̀ ní ìpínlẹ̀ Àdámáwá o láti wá máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá. Ọ̀gá àgbà tó pàṣẹ ọ̀hún wípé kí alámòjútó èyàn Etim Ekwa kó máa bọ̀ láti wá tẹ̀síwájú gẹ́gẹ́ bí alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Àdámáwá, kí Mohammed Bade kóhun sì kúrò ní ipò ọ̀hún náà fún ìgbà díẹ̀ eléyìí tí rògbòdìyàn ọ̀rọ̀ ìbò èyí tó lọ́mọ lẹ́sẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún lópin ọ̀sẹ̀ tó kọjá kó tó di pé ó kúrò ńlẹ̀ wọ́n sì rí òkodoro ọ̀rọ̀ ọ̀hún. Alámòjútó eléyìí tó wà ní ìpínlẹ̀ Gombe báyìí ni wọ́n ti gbé wá o sí ìpínlẹ̀ Àdámáwá láti máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan eléyìí tó jáde láti ọ́fíìsì ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí Olúmúyìwá Adéjọbí èyí tó gbé jáde lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun nílùú Àbújá lólú iléeṣẹ́ ọ̀hún níbi tó ti sọ pé ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá USMAN ALKALI bàbá òun ló pa àṣẹ yìí látàrí àwọn ọ̀rọ̀ kan kùdìẹ̀kudiẹ àti wípé bí àjọ elétò ìbò orílẹ̀-èdè Nàìjíríà ẹni tó jẹ́ alábòjútó tí ń ṣe ìṣàkóso ètò ìbò ní ìpínlẹ̀ Àdámáwá tó fi kéde ètò ìbò ọ̀hún láì jẹ́ wípé wọ́n ti ṣe àkójọpọ̀ gbogbo ètò ìbò náà kó tó kéde ẹni tó jáwé olúborí èyí tó fà á kí rògbòdìyàn béléjàgàn kó máa súyọ ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní ní báyìí kí alábòjútó náà Mohammed Bade kó kúrò ní ipò ọ̀hún, kí Etim Ekwa
kóun kó gba ipò náà kó sì máa tẹ̀síwájú títí dìgbà tó ń gbogbo yóò padà bọ̀ sípò ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù ní ìpínlẹ̀ Adamawa. Àjọ elétò ìbò orílẹ̀-èdè yìí máa ti kéde ẹni tó jáwé olúborí o níbi àtúndì ìbò èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ ọjọ́ Sátidé tó kọjá ní ìpínlẹ̀ Adamawa o, níbi tí wọ́n ti kéde Amadu Fintiri gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ bá gbàgbé, Fintiri gangan ni gómìnà èyí tó wà lórí oyè lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ náà tó sì lo ọdún mẹ́rin rẹ̀ tó kù díẹ̀, eléyìí tí ọdún mẹ́rin ọ̀hún yóò fi wá sí òpin kó tó di wípé ó tún díje dupò gómìnà lẹ́ẹ̀kan sí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP lélẹ́yìí tí àjọ elétò ìbò orílẹ̀-èdè yìí èyí tí wọ́n kéde rẹ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́ àná wípé òun ló jáwé olúborí níbi àtúndì ìbò àlékún ìbò èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ ní ìpínlẹ̀ Adamawa ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé tẹ́lẹ̀ ní gẹ́rẹ́ eléyìí tí wọ́n ṣe ètò ìbò ọ̀hún ní ọjọ́ Sunday ní ẹni tó jẹ́ alámòjútó tó ń ṣe ìṣàkóso ètò ìbò ní ìpínlẹ̀ náà ló kéde Aisha Binani wípé òun ló jáwé olúborí tó sì jẹ́ pé wọn ò tí ì ṣe àkójọpọ̀ gbogbo ìbò tán ní ìpínlẹ̀ náà kó tó kéde Binani, eléyìí tó fà á kí rògbòdìyàn kékeré kan kó súyọ ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí wọ́n ti sọ fún alábòjútó náà wípé ní báyìí kó yẹ̀bá o gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú ètò ìbò ní orílẹ̀-èdè Nàìjíríà kó yàgò fún lọ́wọ́ báyìí látàrí wípé ó kùnà láti ṣe ojúṣe àti wípé ó gba ọ̀nà tí ò tọ́ láti kéde èsì àbájáde ìbò náà. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí o, lẹ́yìn gbogbo àkójọpọ̀ àti gbogbo iṣẹ́ àti láti mọ gbogbo àwọn tí wọ́n dìbò pátápátá o èyí tó tọ́ tó sì yẹ o, ní báyìí àjọ elétò ìbò orílẹ̀-èdè yìí wá padà kéde Amadu Fintiri o gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Adamawa eléyìí tí ìbò rẹ̀ wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá. Tẹ́ ẹ bá gbàgbé, wọ́n ti ṣe ètò ìbò tàwọn gómìnà eléyìí tó wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 18 oṣù kẹta ọdún tá a wà yìí, èyí tí wọ́n fagilé tìpínlẹ̀ Adamawa látàrí àwọn kùdìẹ̀kudiẹ èyí tó wáyé lásìkò ìbò náà. Ní báyìí Fintiri òun ló ní ìbò eléyìí tó jẹ́ pé ó fi na Binani mọ́lẹ̀ tí wọ́n sì kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè èyí tó jáwé olúborí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ eléyìí tó ń rí sí ìpè pàjáwìrì àti pípa iná eléyìí tó bá súyọ ní ìpínlẹ̀ Èkó, iléeṣẹ́ panápaná ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó lónìí gangan ni òtún wọn ní kò ní di ọ̀la ni wọ́n sọ pé wọ́n wọ́ ọ̀gbẹ́ni ọmọ kékeré kan tí ọjọ́ orí rẹ̀ tí ju 18 years lọ sí ilé ẹjọ́ eyín Ogun Solomon látàrí pé ó pe ìpè pàjáwìrì èyí tó jẹ́ wípé ayédèrú àti rọ́gbù èyí ló wà níbẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdarí ọ̀rọ̀ ìbára ìlú sọ̀rọ̀ lórí iná àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ẹ̀ka tiléeṣẹ́ panápaná ọ̀hún Ọlọ́ládé Agboola ló fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ nínú ọ̀rọ̀ kan èyí tó gbé jáde lánàá tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ Tuesday wípé Solomon ti ṣe ẹni ọdún 18 òun ló lo fóònù tó pe ẹ̀ka iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó fún ìpè pàjáwìrì tó sì jẹ́ pé lásìkò tí wọ́n gba ìpè náà láwọn òṣìṣẹ́ panápaná ọ̀hún àti àwọn ẹ̀ka tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ni wọ́n ti tá mọ́ra o èyí tó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní agbègbè Àjà ní ìpínlẹ̀ Èkó ní Harmony Estate. Lásìkò tí wọ́n débẹ̀ wọ́n rí wípé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀, láyọ̀ àlàáfíà ní àwọn èèyàn tó ń gbé nínú estate ọ̀hún ni wọ́n wà. Ó ní ọjọ́ Jímọ̀ nínú ọjọ́ 14 nínú oṣù kẹrin ọdún yìí ní nǹkan bíi aago 6:25 ni Solomon ló pe ìpè náà ṣùgbọ́n tó jẹ́ pé rọ́gbù. Ó ní báyìí látàrí wípé ó ṣe nǹkan tí ò yẹ kó ṣe yìí wọ́n láti fi mú rẹ̀ dún òfin ìjọba ni. Wọ́n ní lónìí ti ṣe ọjọ́rú ọjọ́ 19 nínú oṣù kẹrin ni wọ́n wọ́ Solomon lọ sí ilé ẹjọ́ láti fojú ba ilé ẹjọ́ kí ilé ẹjọ́ kó sì ṣe ìdájọ́ nǹkan tó ṣe eléyìí tó kù díẹ̀ káàtó sí òfin látàrí wípé irọ́ ló ń pa kò sí fún ọ ní ìfọkànbalẹ̀ àti wípé bí ó bá di ọjọ́ mìíràn bí ẹlòmíràn bá wà nínú ìṣòro bẹ́ẹ̀ wọ́n lè máa fojú ayédèrú ìpè irú ti Solomon láti fi máa wífẹ́ irú àwọn èèyàn ọ̀hún. Arákùnrin kan rèé ẹni ọdún 37 tí orúkọ rẹ̀ jẹ́ Nwankwo Onyebuchi lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti wọ́ lọ sílé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sílùú Àgbádárìgì ní ìpínlẹ̀ Èkó látàrí mílíọ̀nù 19 náírà eléyìí ti ṣòwò ilé ìjọsìn ti Catholic Church èyí tó kó jẹ o
lọ́nà eléyìí tí kò bófin mu rárá. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, Onyebuchi ló jẹ́ pé ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà síwájú rẹ̀ nígbà tí ó jẹ́ olùpẹ̀jọ́ Inspector Ayọ̀délé Adéọ̀sùn tó ń ṣe lálàyé fún ilé ẹjọ́. Ó ní ọ̀gbẹ́ni Onyebuchi ó hùwà búburú yìí ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2022 nílé ìjọsìn St. Patrick Catholic Church ètò wà ní Alaba níjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó. Adéọ̀sùn ṣe lálàyé wípé ẹni tó jẹ́ ọ̀daràn yìí òun ni wọ́n kó owó ilé ìjọsìn fún àwọn àkànṣiṣẹ́ kan nílé ìjọsìn tí owó náà sì tó mílíọ̀nù 21 náírà 21 mílíọ̀nù náírà èyí tó dà sí àpò ara rẹ̀ tó sì fi ṣe ohun tóun fẹ́ yàtọ̀ sí ohun tí ìjọ àti gbogbo ènìyàn tí wọ́n fẹ́ lápapọ̀. Ní báyìí adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà èyí tí èkó pọ̀ ọ̀la òun náà bínú sì fajúro síṣẹ́ ibi àti ìgbésẹ̀ eléyìí tí Onyebuchi tó wù yìí níbi tó ti wá dá ẹjọ́ náà wípé Onyebuchi yóò san owó ìtanràn mílíọ̀nù kan náírà àti onídùúró méjì eléyìí tí wọ́n ní dédé owó òun ní àpò òṣùwọ̀n owó wọn tí wọ́n sì jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkó tí wọ́n ti ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Èkó fún odidi ọdún mẹ́ta tó sì jẹ́ pé wọ́n san owó orí àti pé wọ́n ní okùn nídìí abẹ́rẹ́ wọn bá sọnù wọ́n lè rí wọn he. Ó ní títí di ìgbà eléyìí tí Onyebuchi tí ó fi san owó ìtanràn pẹ̀lú àwọn onídùúró rẹ̀ yìí kí wọ́n máa mú lọ sínú ọgbà àtúnṣe náà tó sì sún ẹjọ́ náà sí ọjọ́ 5 oṣù kẹfà ọdún tí a wà yìí. Ọ̀gbẹ́ni kan eléyìí tó ń fi ọ̀kadà alùpùpù ṣiṣẹ́ Yusufu Hasan òun lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti rọ́wọ́ tó báyìí látàrí pé ó dáná sun ilé olólùfẹ́ rẹ̀ tẹ́lẹ̀ rí Bùsáyọ̀ Fálọlá ní agbègbè Àgọ́ Ìwòyè ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ ní ìgbà tí Yusufu tó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ìdí pàtàkì eléyìí tó fi ṣiṣẹ́ ibi ọ̀hún ṣe lálàyé fúnlé ẹjọ́. Ó ní nǹkan tó bà òun lọ́kàn jẹ́ gbà ní Bùsáyọ̀ Fálọlá ló ṣe fún òun látàrí pé oyún tí òun fún tó gbé oyún òun sínú ó sì lọ bà oyún ọ̀hún jẹ́ láì jẹ́ wípé ó ní nǹkan kan tó ṣe tàbí ó gba àṣẹ lọ́wọ́ òun kó tó bà oyún náà jẹ́. Yusuf tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lótìtọ́ àti lódodo lòun ti bí ọmọkùnrin kan èyí tó ti tó 18 sẹ́yìn. Ó ní ọdún bíi 18 sẹ́yìn lòun ti bí ọmọkùnrin ọ̀hún tó sì jẹ́ pé ìyàwó tóun fẹ́ tẹ́lẹ̀ látàrí wàhálà kan tó ṣẹlẹ̀ láàrin wọn ló mú ọmọ ọ̀hún sọ́dọ̀. Ó ní láti bí ọdún 15 báyìí lòun ò ti láǹfààní láti rí ọmọ ọ̀hún sí ojú títí dìgbà tóun ṣe alábàápàdé Bùsáyọ̀ Fálọlá èyí lóṣù kẹwàá ọdún tó kọjá. Ó níbi tí òun ti ń ṣiṣẹ́ ọ̀kadà lòun ti gbé Bùsáyọ̀ tó ń lọ sílé rẹ̀. Ó ní lórí ọ̀kadà ọ̀hún làwọn bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ níbi tí ọ̀rọ̀ ti wọ̀ tóun sì gba nọ́mbà rẹ̀. Ó ní láti ìgbà náà lòun ti ń pè é kó tó di pé ọ̀rọ̀ ìfẹ́ ó ṣẹlẹ̀ láàrin wọn. Ó ní láti ìgbà yìí làwọn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tóun sì ń ṣe àwọn ẹ̀tọ́ bí agbára òun bó ṣe tọ́ àti bó ti mọ̀ lórí rẹ̀. Ó ní nínú oṣù kejì ọdún yìí ní Bùsáyọ̀ Fálọlá pé òun bóun fẹ́ra kù tóun sì ní kó gbá 20,000 lápò ara rẹ̀ láti lọ ṣe àyẹ̀wò kó lè mọ̀ bóyá oyún àbí nǹkan mìíràn ni. Ó ní lẹ́yìn àyẹ̀wò ọ̀hún fi hàn pé lótìtọ́ ní Bùsáyọ̀ kó ti lóyún tínú òun sì ń dùn. Ó ní láti ìgbà náà lòun ti gbé àwọn ìgbésẹ̀ lójúnà láti lè fún ní ìtọ́jú tó péye. Ó ní ṣàdédé ní Bùsáyọ̀ sọ fún òun pé òun ò yọ oyún tí ń bẹ nínú òun. Ó ní eré àwàdà òun pé ó ní lótìtọ́ Bùsáyọ̀ yọ oyún inú rẹ̀ tó sì pé òun pé òun ti yọ oyún tó wà nínú òun èyí tó fà á kí inú òun bàjẹ́ lọ́pọ̀lọpọ̀. Ó ní ìdí rèé tóun ṣe gbé ìgbésẹ̀ òun. Ó lámọ́ òun ò mọ̀ wípé ọ̀rọ̀ òun yóò bẹ́yìn yọ tóun fi dáná sun ilé ibi tí Bùsáyọ̀ ń gbé ní agbègbè Àgọ́ Ìwòyè ní ìpínlẹ̀ Ògùn kó tó di pọ́wọ́lé iṣẹ́ ọlọ́pàá. Ó tẹ̀ ẹ́ báyìí ọ̀gbẹ́ni Yusufu Hasan ó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá láti gbé lọ sílé ẹjọ́ fún ìjìyà ẹ̀ṣẹ̀ ohun tó ṣe bó ṣe dáná sun ilé olólùfẹ́ rẹ̀ tó sì fi sun gbogbo ilé pátápátá lápapọ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń kọrin tàkasùfé tó tún jẹ́ ọmọ Yorùbá David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido ohun àló ti sọ̀rọ̀ jáde báyìí lọ́rọ̀ kan eléyìí tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wípé orin tó ṣẹ̀ gbé jáde tó pe àkọlé àwo orin ọ̀hún ní Timeless wípé láti ìbẹ̀rẹ̀ orin ọ̀hún tó fi dé ìparí kò sí ibi kankan èyí tí Davido tó ti fi ọ̀wọ̀ fún ọmọ rẹ̀ ọkùnrin tó dolóògbé láìpẹ́ yìí. Davido ti wá sọ̀rọ̀ jáde ó ní lótìtọ́ àti lódodo ohun tí wọ́n béèrè àtọ̀rọ̀ tí wọ́n sọ ó ní ọ̀rọ̀ lọ́gbọ́n ọ̀rọ̀ nílàákàyè ni.
ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí òun ti sọ àti pé ìpinnu tóun ti ṣe kó tó di pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tóun ti ń kórin ọ̀hún jọ fún ọ̀pọ̀lọpọ̀ oṣù sẹ́yìn lòun ti sọ wípé orin ọ̀hún ni ó jẹ́ orin eléyìí tí ó máa mú ìdùnnú ayọ̀ bá èèyàn ní gbogbo ìgbà tí wọ́n bá ń gbọ́, kì í ṣe orin eléyìí tí ó máa fa ìrònú tàbí ìbànújẹ́ ọkàn fún ẹni tó bá ń gbọ́ lọ́wọ́. Ó ní láàrin yìí ní ìṣẹ̀lẹ̀ ọmọ ọ̀hún eléyìí Ifeanyi Adeleke ló ṣẹlẹ̀. Ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí tóun ti ṣe wípé ní gbogbo ìgbà lórí òun yóò máa jẹ́ ìdùnnú ayọ̀ fún àwọn èèyàn. Ó ní ìdí rèé tóun ò ṣe kọ orin kankan nínú àwo orin ọ̀hún eléyìí tí ó máa jẹ́ orin ìkẹyìn àbó orin ọ̀wọ̀ ohùn mọ́lá fún ọmọ ọ̀hún tó dolóògbé. Ó ní kí gbogbo àwọn olólùfẹ́ ọ̀hún kí wọ́n má ṣe bínú. Ó ní àsìkò ṣì ń bọ̀ àti wípé ọmọ ọ̀hún kéré ju àwọn nǹkan tí wọ́n ń béèrè fún. Ó ní ìdí rèé tóun ò ṣe jẹ́ kí nǹkan tó jọ bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ nínú àwo orin ọ̀hún. Davido tó sọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìpalẹ̀mọ́ eré orí ìtàgé eléyìí tó fẹ́ fi àwo orin tuntun rẹ̀ Timeless ṣe tá a mọ̀ sí Timeless concert, èyí tí ó wáyé ní ọjọ́ 23 oṣù kẹrin ọdún tá a wà yìí nílùú Èkó, ló ti sọ̀rọ̀ náà fún àwọn akọ̀ròyìn bí ọ̀rọ̀ wọn ti lọ nìyẹn látẹnu Davido. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti bá ọ̀tún ìròyìn ní ìpàdé lórí ìkànnì yìí lórí ibi tẹ́ tí ń wò wá lórí YouTube yìí. Ẹ subscribe síbẹ̀, ẹ share, ẹ like, ẹ sì fi kọ́mẹ̀ntì yín sábẹ́ àwọn ìròyìn wa. Bákan náà lórí Facebook ẹ lè fọ́lọ̀ wá bẹ̀ ìròyìn Feli-feli TV lórí Facebook. Mo gbà ládùúrà títí dìgbà tẹ́ máa láǹfààní láti bá ọ̀tún ìròyìn ní ìpàdé. Ilé ònílé wa, ọ̀nà nínú wa, ojú wa ò ní rí ibi, etí wa ò ní gbọ́ ibi. Ayọ̀ ni ó máa gbọ́ láṣẹ lédùá lọ́jọ́ ayé wa gbogbo. Àmín. Fúnmi Adénúgà lẹni tó múlò fún wa sójú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ ní tiwa. Ẹ ṣé. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.